lẹ́yìn òjì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Orísun TV. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo tẹ́lẹ̀ àti láǹfààní láti máa wò ìkànnì Orísun TV. Àjíjẹ ara yóò máa jẹun, Ọlọ́run ní fẹ́ ṣọṣẹ́ gbogbo wa. Ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá kò sì ní fọlá ṣe ẹ ṣeun. Orísun TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Orísun TV kí ẹ̀yin máa jẹ́ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ti sí. Wọ́n ti gbàgbọ́ Ọlọ́run sọ̀rọ̀ lọ́sẹ̀ dáhùn lẹ́ẹ̀kan náà. Ẹ̀kan ṣe rí gbogbo ààrẹ bàbá káàrọ̀ yìí náà ni wá kí mi ti gbọ́ fẹ́lẹ́ àlọ́ náà àtúwọ̀. Ṣé torí wá kọ́ lárúbá tí ẹnu wọn díẹ̀ tá a mọ̀ ká mọ̀ tán? A sì gbé wọn kí ló sẹ́nu ní à. Bàbá sọ fọlọ́ pé báyìí ni kò ṣe Ọlọ́run sì ṣe sáà tó bẹ́ẹ̀ lójú ẹsẹ̀. Èyí òun làkọ́kọ́ tí ẹ ṣiṣẹ́ dédé rí. A sì mọ̀ pé ẹ ti pèsè ẹ̀ wọn. Ẹlẹ́ẹ̀kejì ẹ̀dù. Bàdá kún un lọ́wọ́ bí ṣe ẹ̀. Ọlọ́run tún ṣàlékún sí. Òun ni kókó ààrí mímọ̀ yẹn ó pẹ̀lú ọlá wọn ààrí lòkìtì wọn. Ààrí lò wọlé á sì lọ́dẹ̀ dé. Ó lẹ́sẹ̀ yìí lò kẹ́bí mọ́ra ọ̀rẹ́ mọ́ra tí gbogbo òní jámọ́ wa lọ́wọ́ ń jíjà o. Ó ní òsì ní jámọ́ wa lọ́wọ́. Ìpè tọ́lọ̀ ń ṣẹ́lu ayé òun lọ́kàn òun fẹ́ fi lòdì. Ẹlòmíràn fẹ́ ṣe kò rí ṣe báwo ṣe wá rí ṣe báwo báyìí ti lè ṣe. Táwa ló fi kúlẹ̀. المال والبنون زينة الحياة الدنيا الباقيات الصالحات àlùyé tó sí wá sí kakọ ọmọ kéwú ṣùgbọ́n báqiyat الصالحات àwọn silatu rahim ọlágbára ń bẹ̀rẹ̀ silatu rahim ọlágbára ń bẹ̀rẹ̀ torí èyàn ò rí tí ọ̀tẹ̀ lọ́mọ rẹ̀ wọ́n sì wọ́n lọ sí wọ́n tún sí wọ́n lọ bàjẹ́ ìyẹn ní wọ́n máa rìn pẹ̀lú ọlọ́run silatu rahim bàbá ń ṣe lẹ́yìn pé wọ́n ṣe bá dà. Ẹlẹ́kẹta mo ní pé wọ́n náwó ìsáfún ẹ̀yìn náà ti náwó ètò ìmọ̀-ẹ̀bá ọ̀ èyí ń lọ lọ́wọ́ lọ́wọ́ kú. Owó tó tún wá kù tá a fẹ́ tí yóò fi kù tó lọ́wọ́ fi kù ọlọ́wọ́ bá bọ̀ yìí ọlọ́wọ́ bá bọ̀ yìí Asmaullah al-Husna. Èmi náà wà nínú ìrìn àjò yìí afáwa gbọdọ̀ fún un bá pè wọ́n lóru wà láti wọ́n dà wọ́n. Wọ́n ti lọ kótó wọ́n ti lọ sàkàlù wọ́n ti lọ àjárí tí wọ́n tá a sọ fún wọn tẹ́lẹ̀. Alákàlọ́ àfọwọ́pọ̀ gbọ́dọ̀ ipò ẹ̀dá kò sí ẹ̀ẹ́dùbámi àkọlù ti yá mi. Ètò bá ní wàá pa á sì wàlúwà ìlànà. Kí wọ́n á gbọ́ báyìí kí wọ́n á kọjá kí n pè lọ́ọ̀ bìkan. Èmi náà sẹ̀ fọ́nù. Kátó wá fún kàfá sísè. Yọkọ̀ Násírù, yọkọ̀ Ṣírù. Gbogbo yín gbogbo yín lajẹ́ gbèsè kásì ẹ̀dá kan bá ìgbà bẹ́ẹ̀. Asmaullah al-Husna ọlọ́mọ kàlẹ́ jẹ. Ọlọ́mọ gbọ́dọ̀ jẹ. Ọlọ́mọ kò ní jẹ. Ọlọ́mọ kọ̀ọ̀lá jẹ. Àárín pẹ̀lú Ọlọ́run ní ọlọ́mọ àwọn náà fẹ́ràn wọn títí tó ní podcast àti àwọn náà gbogbo ẹgbẹ́ ẹ̀ka kí mo lé àti yíò bí ti dá tó ọlọ́jọ́ mọ́ta jù bẹ́ẹ̀ lọ ẹ̀tí kíw ẹ̀tí kàwé ẹ̀tí ṣòwò ẹ̀tí ṣiṣẹ́ ọwọ́ náà nígbà ìgbàlú àgbàkà bàbá ti tó yóò tún jù bẹ́ẹ̀ lẹ́yìn wọn. Bismillahir Rahmanir Rahim. الرحمن الرحيم المالك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير العليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموسي المبدئ المعيد المحيي المميت.